ṣámálámámálá mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubú lẹ́ẹ̀mú ní ẹ̀ẹ́rẹ́ yìí. Kíni dé sí Yorùbá o ọmọ aláyé, kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A kí gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé, gbogbo àwa tí a bá láǹfààní láti wo ètò tí a fẹ́ ṣe yìí. Òdodo ọ̀rọ̀ ó korò, òdodo ọ̀rọ̀ ó korò púpọ̀, ṣùgbọ́n bó ṣe korò tó, a ó rí àwọn tí wọ́n máa sọ either a fẹ́ àbí a ò fẹ́. Tí olódodo ọ̀rọ̀ tóun bá ti sọ tiẹ̀, ó lọ nìyẹn. A fi ọ̀rọ̀ yẹn kalẹ̀ fún àwọn olóye àti àwọn onílàákàyè tí wọ́n máa fojú sunùkùn láti fi wo ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Based on my own experience with àwọn òṣèré Nàìjíríà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tí wọ́n ti ṣe president àwọn ẹgbẹ́ yẹn, pàápàá ANTP, wọ́n yàn mí ní special adviser on communication. Oríṣiríṣi àwọn appointment ni ó ti wá láti ọ̀dọ̀ wọn. Mo dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ research lórí ọ̀rọ̀ theatre industry sẹ́yìn àti àwọn ìrànlọ́wọ́ tí èmi náà lè ṣe fún ẹgbẹ́ náà. Then mo ní àǹfààní láti ṣe interview fún ọ̀pọ̀lọpọ̀ wọn, àtàwọn àgbà òṣèré o àti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde lẹ́yìn ìgbà tí àwọn àgbààgbà òṣèré yẹn dìde tán. Ó jẹ́ kí n ní àǹfààní láti mọ kí ló ń ṣẹlẹ̀, tó dá mi lójú kí ló ń ṣẹlẹ̀ nínú theatre industry ní Nàìjíríà. Based on the request tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ kí ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, òun mo ṣe wá àyè ní èní lẹ́nu wọn bá àsìkò tó lọ́n bá ní kí a lè lò. Ẹ rí ibi tí Yorùbá láṣẹ gbogbo ètò ẹni yìí lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run kó tó di pé a máa wọlé, torí pé a rí àwọn verses nínú Quran, a rí àwọn verses nínú Bíbélì tó ń sọ fún wa yìí pé tí ara bá ní wá àwọn ẹ̀dá ká béèrè ìrànlọ́wọ́, tí a bá nídìí nǹkan kan ká tọrọ lọ́dọ̀ àwọn tá a bá rí pé wọ́n lè fún wa,
tí a bá ti ready láti pa ìtìjú tì láti pariwo síta problem tá a ní. Olúwa sọ pé kò sí problem ńbẹ̀. A dẹ̀ rí àwọn verses kan nínú Quran bismillahir rahmanir rahim. Tí a bá wo Quran 93 verse 10 àti verse 3 òun ni mo fẹ́ lò. Àwọn àsìkò kan wà tí revelation tó stop fún Prophet Muhammad. Ìgbà tó stop revelation wá mọ́ látọ̀dọ̀ Ọlọ́run, ìbànújẹ́ wá bá ìbànújẹ́ bá yí pé ṣé kìí ṣe pé Ọlọ́run ti bínú sí òun báyìí àbí òun ṣe nǹkan kan ni. Prophet Muhammad bẹ̀rẹ̀ sí ronú. Later tí Ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí continue ọ̀rọ̀ revelation yẹn, Ọlọ́run ṣe mú Quran 93 ló ṣe fi rán angel Gabriel sí, tó ló wá ń sọ fún bẹ́ẹ̀ pé wàdúhà wàláìlì idha saja ma wàdáàkà rọ̀bùkà wọ̀mọ́ kọ̀lá. Ibi tí mo wá fẹ́ lò ń bi àyà yìí ni pé Ọlọ́run sọ fún ànábì pé kó má lérò wípé Ọlọ́run ọba ó ti bínú sí òun àbọ́lọ́run ọba ó ti pa òun tì. Ọlọ́run fi sọ wípé má lérò wípé Ọlọ́run ọba rẹ ó ti gbàgbé rẹ̀ àbí Ọlọ́run ọba rẹ ó ti hate rẹ̀. Má wàdáàkà rọ̀bùkà, má lérò pé Ọlọ́run ti dágbére fún ọ pé àárín ìwọ àtòun kò sí mọ́ o. Má sì lérò pé Ọlọ́run ọba ó hate rẹ̀. So àyà yìí mo fẹ́ lò fún ọ̀rọ̀ àwọn àgbààgbà òṣèré tí wọ́n ń tọrọ ìrànlọ́wọ́ yìí. So Ọlọ́run wá ń sọ nínú àyà yìí pé walal akhiratu khairul laka minal ula, ìgbẹ̀yìn rẹ yóò lóore ju ìgbà àkọ́kọ́ lọ. So ìgbà tá ń lò láyé, ìgbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́, kò sẹ́ni tó mọ tí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa nígbà alẹ́. Náà ṣe máa ń sọ fún wa yí pé ká palẹ̀mọ́ fúngbà alẹ́ nígbà òwúrọ̀. Tá a bá wà ní èwe, tọ́lọ́mbá ní ká máa rówó, tọ́lọ́mbá ní ká lálàáfíà, ká tètè lo àlàáfíà yẹn síbi tó dáa. Tá a bá lówó lọ́wọ́ ká fi de nǹkan gidi mọ́lẹ̀ torí àmọ́ tí ó ṣẹlẹ̀ ní ọ̀sán àti alẹ́. So ní ọwọ́ ìsàlẹ̀ Ọlọ́run wá ní wàhámà sáìlà fàlà tẹ̀nìhàr. Do not repulse the beggar. Do not repulse the beggar. So tá a bá rí àwọn kan tí wọ́n ń tọrọ pé àwọn nídìí kankan tó bá wá bá wa, ká mọ̀ yí pé ara ti ní àwọn ń tọ̀hún ni wọ́n ṣe ń tọrọ ìrànlọ́wọ́. So ẹ má jẹ́ ká kanra mọ́ àwọn tí wọ́n ń béèrè ìrànlọ́wọ́, ká sì má jẹ́ ẹni tí wọ́n máa dí ọ̀nà oore fún àwọn tí wọ́n bá fẹ́ ran àwọn tí wọ́n bá ń tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́. Ọlọ́run ló sọ ilé yìí nínú Quran 1 as well. Olúwa ní iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìrẹ́ Olúwa la máa sìn, ọ̀dọ̀ rẹ láti máa tọrọ ìrànlọ́wọ́. Tí Ọlọ́run bá ní ká máa tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ òun, ṣé Ọlọ́run máa sọ̀kalẹ̀ láti sánmọ̀ láti wá kó owó fún wa? Ṣé Ọlọ́run máa sọ̀kalẹ̀ láti sánmọ̀ láti wá kọ́lé fún wa? Ṣé Ọlọ́run máa sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ra mọ́tò fún wa? No. Àwọn èèyàn kan lọ́lọ́run máa rán sí wa nígbà tá a bá ti bẹ Ọlọ́run pé ìwọ Ọlọ́run ràn mí lọ́wọ́, ìrẹ́ Ọlọ́run kọ́lé fún mi, ìrẹ́ Ọlọ́run ra mọ́tò fún mi. Tó bá ti tó àsìkò tọ́lọ́run fẹ́ gbàdúrà, Ọlọ́run wá rán ẹnìkan sí ọ. Òun ni ó wá ṣe sábàbí tó fi kọ́lé láyé, òun ni ó ṣe sábàbí tó fi ra mọ́tò, òun ni ó ṣe sábàbí tó fi ní promotion. Kì í ṣe pé Ọlọ́run sọ̀kalẹ̀ láti sánmọ̀. A rí eléyìí nínú Quran 1 verse 4. Tí a bá tún wo Quran dáadáa, a tún rí àyà míì ibi tó lọ ti sọ pé yá ayyuhal ladhina amanu, ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo,
ista'inu bis-sabr was-salati inna Allaha ma'as-sabirin. Ìtumọ̀ ista'inu bis-sabr ni wípé seek help through patience and prayer. So Ọlọ́run bá fẹ́ ká tọrọ ìrànlọ́wọ́, ká wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ òun Ọlọ́run, òun wá rán àwọn èèyàn sí wa. Tá bá wá ti tọrọ ìrànlọ́wọ́ tán lọ́dọ̀ Ọlọ́run, ká wá ṣe sùúrù. Tásìkò bá ti tó, Ọlọ́run wá gbé èèyàn kan dìde tó máa ràn wá lọ́wọ́. Then if we check Bible, tá bá wo Bible nínú Galatians yìí, tẹ́ bá wo 6 verse 2, ó sọ yìí pé bear one another's burdens and so fulfill the law of the Christ. So that is when you ask someone else to help you, you have to bear a burden that you are giving them, because you are giving them opportunity to serve God. You are giving them opportunity to serve God, and also láti pé kí a gbé wàhálà ẹnìkan sí orí tó nídìí ìrànlọ́wọ́. A rí wípé a fẹ́ mú òfin Ọlọ́run ọba ṣẹ ni tó sọ wípé ká máa ran àwọn èèyàn lọ́wọ́. Then tá bá wo Islam dáadáa, Islam based on charity. Islam ó base lórí charity, ká máa ṣèrànlọ́wọ́ fún àwọn tó ń bá béèrè. Ìdí nìyí tó fi já sí pé zakat ó wà nínú orígun kan nínú àwọn pillar Islam. So Islam encourage charity. Islam encourage the wealthy or rich people to assist the poor, to assist widow, to assist orphans. So Quran ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà lórí eléyìí. Quran also encourage us to give the poor their request, then to feed the hungry. Islam ó encourage àwọn Mùsùlùmí lórí eléyìí. And Islam sọ fún wa pé whoever helps someone, even a rí nínú hadith Ànábì tó sọ yìí pé Ànábì sọ pé whoever helps the needy, whoever helps someone to travel, we have all his sins forgiven. So, and also Prophet Muhammad said that whoever feed the hungry, and by giving them food, by helping the needy, by helping people, ẹni tó bá ṣe wọlé yìí is part of good deeds. Nínú àwọn iṣẹ́ rere ni. Ẹni tó bá dẹ̀ ṣe, àyè kan wà fún ní àlìjẹ́nà, pé yóò wọ àlìjẹ́nà. So eléyìí la kọ́kọ́ fẹ́ ṣàlàyé pé nínú Bíbélì àti nínú Quran fẹ́ kí tá bá nídìí ìrànlọ́wọ́ ká tọrọ ìrànlọ́wọ́. Kò sí aburú, àwa tá bá dẹ̀ lè ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo late Hubert Ògúndé. Ìdí tá a ṣe kọ́kọ́ lọ́dọ̀ Ògúndé ni wípé a ó rí pé Ògúndé wọ́n regarded as father of theatre ní ilẹ̀ Yorùbá. Wọ́n bí Ògúndé nìkan bí about 1916 náà bí Ògúndé. Ó kú nìkan bí about April 1990. 4 April 1990 ní Ògúndé jáde láyé. Mo láǹfààní láti lọ sí Ọ̀sọ̀sà, mo interview àwọn ìyàwó Ògúndé láwọn àsìkò kan nígbà tá à ń wádìí báwo ni
wọ́n ṣe bẹ̀rẹ̀ tíátà ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ information ló wà ní ọwọ́ mi tó dájú. And Ògúndé ó máa act, ó dẹ̀ máa ń kọrin. Ó join police ní Denton police station lébùté mẹ́ta. Ó máa ń fún fèrè fáwọn ọlọ́pàá kó tó di pé ó fi àwọn ìyẹn sílẹ̀, kó tó di pé ó dá Ògúndé concept party sílẹ̀ ní 1950. Later ó tún dá ó change ẹ̀, ó tún sọ di Ògúndé theatre party ní Ògúndé theatre party ló kọ́kọ́ dálẹ̀ ní 1947. Later ó change ẹ̀ sí Ògúndé concept party ní 1950. Later ó padà wá change ẹ̀ sí Ògúndé theatre nìkan títí tó fi wá kú ní 1990. So Ògúndé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tó kọ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ fíìmù. Tabadika wá wo àwọn play, àwọn short play tó ṣe ó lé 50. And taba wo òun ló produce ìjà òmìnira ayé ní nǹkan bíi 1979. Ó produce Jáyé Sinmi, Àròpin Tènìyàn, Àyànmọ́. In 1964 ó produce Yorùbá Ronú. Orin track tó lònú kìíní ẹ̀hún la fi bẹ̀rẹ̀ ètò yìí ní alẹ́ yìí. Ó tún ṣe play kan tó ń pè ní Òtítọ́ Korò. Arákùnrin kan tí ń jẹ́ Ọlábalógun ó good púpọ̀ láti máa direct film. Òun ló direct Àjàní Ògún. And fíìmù yẹn Adelove òun náà wà nínú àwọn tí wọ́n jọ produce fíìmù yẹn nígbà yẹn. Then ìjà òmìnira Adelove ó star ń bẹ̀. Ògúndé ló invite Ọlábalógun kó bá òun direct ayé. Tí a bá níwọ̀nba ọ̀rọ̀ tí a sọ yìí, Ògúndé ọ̀pọ̀lọpọ̀ àwọn set nínú fíìmù ẹ̀, àwọn set ẹ̀ láti organize set bí ìjókòó ṣe máa rí, báwo ni àwọn costume tó fẹ́ lò, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Chief Jimaliu ó kópa pàtàkì nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù Ògúndé. Mo interview Jimaliu tí è ṣe ó lé ní 10 times. Even ọ̀pọ̀lọpọ̀ fíìmù Jimaliu èmi ni mo máa ń bá wọn handle ẹ̀, èyí tó bá jẹ́ ti London. Tí a bá wo Jimaliu àgbà òṣèré ni. Jimaliu ló introduce Baba Sala sí mi. So mo lọ́dọ̀ Baba Sala, Moses Ọláìyá, èmi àti Victor Ashaolu tó ṣe president ANTP kó tó di pé ẹlẹ́ṣọ̀ tó wà bẹ́ẹ̀ sìn tó bọ́ sórí oyè. Èmi àti Ashaolu ọmọ Iléṣà ni lájọ lọ sí ọ̀dọ̀ Baba Sala. Mo lò tó ọ̀sẹ̀ kan ní Iléṣà tí mo interview Baba Sala. Mo interview Ake Ògúngbè. Ake Ògúngbè ló kọ́ Chief Jimaliu ní iṣẹ́ tíátà. Ọmọ Abẹ́òkúta ní Ake Ògúngbè. Mo lọ sí Abẹ́òkúta, mo interview Chief Ake Ògúngbè, òun náà ti jáde láyé. Mo lọ ọ̀dọ̀ Baba Brown. Mo lọ ọ̀dọ̀ Fálétí. Tá a bá ń sọ̀rọ̀ àwọn Fálétí, Adébáyọ̀ Fálétí òun náà ti dolóògbé. Gbogbo àwọn Oyè Adéjọbí, mo lọ Òṣogbo, mo interview àwọn ìyàwó bàbá tí mo ṣe kótó àṣepa Oyè Adéjọbí, mo interview àwọn ìyàwó wọn. Mo gbé iṣẹ́ náà látọ̀dọ̀ àwọn àgbààgbà. Nígbà tí mo parí, tí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí lọ́dọ̀ àwọn àgbààgbà yẹn, tí mo ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ àwọn star tó dé lẹ́yìn wọn. So mo lọ́dọ̀ Adébáyọ̀ Sàlámì
Ọ̀gá Bello mo interview ẹ̀, mo lọ́dọ̀ Jídé Kòsọ́kọ́, mo lọ́dọ̀ Ògògó, Yínká Quadri, gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn wọn àbáwọn tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ àwọn tí wọ́n kó àwọn àgbààgbà yẹn níṣẹ́. Dúróládípọ̀ lọ́kọ́ Ọ̀gá Bello níṣẹ́, mo lọ́dọ̀ ẹ̀, mo interview gbogbo àwọn yẹn. Ìdí tá a lè ṣe bẹ́ẹ̀ ni wípé mo fẹ́ mọ kí ni problem tó ń ṣẹlẹ̀ gan nínú film industry. Mo bi Jimaliu láwọn question kan pé kí ló dé tí àwọn àgbààgbà òṣèré tí wọ́n máa ń tọrọ owó, kí ló dé tí wọ́n ní problem, kí ló dé tí wọ́n lò wọ́n mọ́. Ọ̀dọ̀ Chief Jimaliu àti àwọn tí wọ́n tún dé lẹ́yìn irú àwọn Jimaliu yẹn ni mo ti wá rí òdodo ìdí tí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe fíìmù lónìí, àwọn tí wọ́n kọ́ nípa stage, àwọn tí wọ́n mọ̀ nípa àrìnjó tíátà. Torí àwọn gbúrò àwọn Jimaliu àwọn bàbá Sàlá yẹn wọ́n sọ fún mi pé àwọn lè kúrò lé fọ́sẹ̀ kan fọ́sẹ̀ méjì ọdún kan tí àwọn ń gbé eré ìtàgé lọ sí àwọn oríṣiríṣi ìlú fún entertainment fún àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ primary school, secondary school tí everybody máa ń wá wo eré àwọn. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ wọn níyàwó tó pọ̀? Wọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn kì í wo àwọn káwọn máa kó àwọn ọmọ ọlọ́mọ, àwọn ìyàwó níyàwó káàkiri. Ìdí nìyí táwọn ṣe máa ń fẹ́ ìyàwó tó pọ̀, sódà àwọn ti mọ̀ pé àwọn ìyàwó àwọn náà làwọn ń kó káàkiri gbogbo ibi tí àwọn ń lọ. Kódà wọ́n bí ọmọ míì sí orí ìrìn àjò yẹn kó tó di pé wọ́n padà lọ lé. Àwọn òṣèré tá a wí tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ ó rí i pé wọn èé gba ìyàwó oníyàwó, wọn èé bá ìyàwó oníyàwó sùn, wọ́n dẹ̀ nítẹ́lọ́rùn. Wọ́n ṣe iṣẹ́ eré yẹn tọkàntọkàn. Nígbà tí Jimaliu fẹ́ fọ fíìmù kan Àrélù ní London, bàbá ṣàlàyé bí Lam Adésínà tó jẹ́ gọ́fúnà Ọ̀yọ́ nígbà yẹn bó ṣe ran àwọn lọ́wọ́ nígbà tí wọ́n fi ṣe fíìmù Àrélù tó ṣe pé gbogbo àwọn èèyàn wọ́n máa dá títì tí wọ́n máa wo fíìmù Àrélù. So Lam wá lọ síbì kan níjọ́ kan ló wá ń bọ̀ ló wá rí i pé kí ló dé níbo ni gbogbo àwọn èèyàn wà, tó gèètì gan ó dá. Ìgbà tó wá wọnú ìgboro ló wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí ń ta, ó wá wádìí lọ́dọ̀ ẹnìkan ní ò lè rí èèyàn kankan ta lásìkò yìí torí pé àwọn èèyàn wà níwájú tẹlifíṣàn tán ń wo Àrélù. Lam wá sọ pé wo ní jẹ́ fíìmù kan tí ọmọ Èkìtì kan ṣe ní Chief Jimaliu. So later inú Lam dùn, ó ránṣẹ́ sí Jimaliu, kódà ó gbé owó fún wọn, kì í ṣe owó kékeré. Wọ́n nínú owó tí Lam fún àwọn làwọn ti yọ £10,000 táwọn kó wá sí London táwọn wá fi fọ àwọn fíìmù àwọn kan. So nípa wípé ṣé wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré yìí, gbogbo wọn ni wọ́n kọ́lé. Jimaliu kọ́lé, bàbá Sàlá nílé, Ògúndé òun náà ní mọ́tò, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. So ìgbà tó yá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn àgbààgbà yìí tí àwọn náà dá titi wọn sílẹ̀, àwọn míì wà nù wọn tí wọ́n ní connection pẹ̀lú ìjọba, wọ́n ní connection pẹ̀lú àwọn olówó. So kò jẹ́ kí àwọn míì ò ní opportunity láti rí ìrànlọ́wọ́. Ìdí nìyí tó fi já sí pé àwọn tó rí ìrànlọ́wọ́ irú Jimaliu nísìn ó ní connection pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó, àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́vnà, ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin. Ìgbà tó fẹ́ ṣe Fọ́pọ̀mọ́yọ̀, Sunny Adé wà ń bẹ̀. Ẹ rí ó fẹ́ mọ̀ sẹ́ni tí Chief Jimaliu ọ̀mà tọ́jú àwọn olówó nílẹ̀ Yorùbá. Gbogbo gọ́vnà tí wọ́n bá jẹ ní Èkìtì wọn kì í kó yan Jimaliu, wọn kì í kó kéré o. So Jimaliu ní opportunity láti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn owó tó rí ó fi de nǹkan mọ́lẹ̀, ó sáré kọ́ ilé tó tóbi, ó wà lẹ́kìtì. Kì í ṣe ọ̀sẹ̀ kan kì í ṣe ọ̀sẹ̀ méjì mo lò lọ́lọ́ Jimaliu nígbà tí mo lọ ń wádìí bọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Ó sì gba ọ̀pọ̀lọpọ̀ award, kódà ó gba MFR.
mo bi bàbá ńjọ́ kan pé ṣé tẹ́ bá kú tán ṣé ẹ fẹ́ kí àwọn ẹbí tiyín náà bọ́ sórí tẹlifíṣàn kó bọ́ sórí social media kó máa tọrọ owó bàbá inú àwọn máa ń bàjẹ́ táwọn bá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí àwọn jọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí ìyà ń jẹ wọ́n. Wọ́n ní àwọn ń tà wọ́n.